ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ kú àbọ̀kú fún àkókò wákàtí oore ọ̀fẹ́ mìíràn fún ọjọ́ tòní. Ọlọ́run rán oore ọ̀fẹ́ mìíràn jáde sí wa lónìí. Mo gbàdúrà yìí pé oore ọ̀fẹ́ yẹn yóò tó fún wa lórúkọ Jésù. Orúkọ mi ni Noah Ọ̀jẹ̀dòkun. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ fún àkókò oore ọ̀fẹ́ mìíràn yìí. Ìtí ẹ ti kà wá kún alábàápín nínú rẹ̀. Ẹ rán ọ̀rọ̀ yín sí wa. Kí ẹ sì fi ìdí oore ọ̀fẹ́ yín múlẹ̀ fún ìrànlọ́wọ́ ayé wa. A ó sì gbé yín ga, a ó yìn yín. Nítorí pé a ó lẹ́rìí lẹ́yìn ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí ẹ rán sí wa yìí. Ohun gbogbo yóò sì di ọ̀tun fún ayé wa. A gbé yín ga torí pé ẹ ti gbọ́ Ọlọ́run wa. Ògo ni fún orúkọ yín Jésù. Ní orúkọ Jésù, Olúwa tí olùgbàlà wa ní àgbàdúrà. Àmín. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí àkókò wákàtí oore ọ̀fẹ́ ní iléeṣẹ́ móhùnmáwòrán The Seed of Life Ministry. Bí ẹ sì ń tẹ̀síwájú láti máa bá Ọlọ́run pàdé níhìn yìí, Olúwa yóò máa bá ọkàn yín, ẹ̀mí àti ayé yín pàdé lórúkọ Jésù. Àmín. Ibi tí Ọlọ́run yóò ti máa bá wa sọ̀rọ̀ lónìí, òun ni inú ìwé Ẹ́xódù orí 33, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ àkọ́kọ́ títí dé ẹsẹ̀ 10. Ìwé Ẹ́xódù orí 33 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 10. Mo ka ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa tún pe Mósè, ó ní, dìde kúrò níhìn, ìwọ àti àwọn ènìyàn tí o ti kó wá láti ilẹ̀ Íjíbítì. Ẹ lọ sí ilẹ̀ tí mo ti búra fún Ábúráhámù àti fún Ísákì àti fún Jákọ́bù pé òun ni n ó fi fún àrọ́mọdọ́mọ wọn. N ó rán áńgẹ́lì mi ṣáájú yín, n ó sì lé àwọn ará Kénáánì àti àwọn ará Ámórì àti àwọn ará Hítì àti àwọn ará Pẹ́rísì, àwọn ará Ífì àti àwọn ará Jébúsì jáde. Ẹ lọ sí ilẹ̀ ọlọ́ràá náà tí ó kún fún wàrà àti oyin. N kò sì ní sí ní àárín yín nígbà tí ẹ bá ń lọ, nítorí orí kunkun yín. Bí bẹ́ẹ̀ kọ́, n ó pa yín run lójú ọ̀nà. Ẹsẹ̀ 4. Nígbà tí àwọn ènìyàn gbọ́ ìròyìn búburú náà, ọkàn wọn bàjẹ́. Kò sì sí ẹni tí ó fi ohun ọ̀ṣọ́ sí ara rẹ̀. Nítorí náà Olúwa rán Mósè pé kí ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé olórí kunkun ni wọ́n, àti pé bí òun bá sọ̀kalẹ̀ sí àárín wọn ní ìṣẹ́jú kan, òun yóò pa wọ́n run. Nítorí náà kí ó kó gbogbo ọ̀ṣọ́ wọn kúrò, kí òun kó lè mọ ohun tí òun yóò fi wọ́n ṣe. Ẹsẹ̀ 5. Nítorí náà àwọn ọmọ Ísírẹ́lì bọ́ gbogbo ohun ọ̀ṣọ́ wọn kúrò ní òkè Hórébù. Mósè a máa pa àgọ́ sí òkèèrè lẹ́yìn ibùdó àwọn ọmọ Ísírẹ́lì, ó sì sọ ọ́ ní àgọ́ àjọ. Ẹnikẹ́ni tí ó bá sì ní ohunkóhun láti béèrè lọ́dọ̀ Olúwa yóò lọ sí ibi àgọ́ àjọ náà tí ó wà lẹ́yìn ibùdó àwọn ọmọ Ísírẹ́lì. Nígbàkúgbà tí Mósè bá ń lọ sí ibi àgọ́ àjọ, olúkúlùkù á dúró lẹ́nu ọ̀nà àgọ́ rẹ̀, wọ́n á sì máa wò ó títí yóò fi wọ inú àgọ́ àjọ lọ. Bí Mósè bá sì ti wọ inú àgọ́ àjọ náà lọ, ìkúùkù náà á sì sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí òpó, á sì dúró lẹ́nu ọ̀nà àgọ́ àjọ náà. Olúwa sì bá Mósè sọ̀rọ̀. Nígbà náà ni gbogbo àwọn ènìyàn bá sì rí ìkúùkù tí ó dàbí òpó yìí lẹ́nu ọ̀nà àgọ́. Gbogbo àwọn ènìyàn náà, gbogbo ènìyàn á sì dìde, olúkúlùkù wọn á sì sin Olúwa ní ẹnu ọ̀nà àgọ́ rẹ̀.
èyí ni ọ̀rọ̀ Olúwa tí yóò jẹ́ àkọ́rí wa lónìí. Òun ni dídarí àwọn ènìyàn Ọlọ́run líle. Dídarí àwọn ènìyàn Ọlọ́run líle. Àwọn ènìyàn tí ọrùn wọn le. Ọlọ́run ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì níhìn-ín. Ó rí wọn gẹ́gẹ́ bí àwọn Ọlọ́run líle ènìyàn. Ó rí wọn gẹ́gẹ́ bí àwọn kì í fẹ́ kì í gbá ènìyàn. Now, tí a bá wá sọ wípé dídarí àwọn ènìyàn Ọlọ́run líle, àwọn ènìyàn tí wọ́n ní ọrùn líle, a ó ṣàkíyèsí àwọn nǹkan tí yóò jẹ́ àdánù fún aládarí wọn àti fún àwọn tìkálára wọn. Bí ènìyàn bá jẹ́ Ọlọ́run líle, yóò jẹ́ àdánù, tí yóò jẹ́ àdánù fún aládarí wọn àti àwọn tìkálára wọn. Ní gbogbo ẹsẹ̀ ọ̀rọ̀ tí a kà yìí, kò sí ẹ̀rí kan tí a lè sọ wípé ó wà fún àwọn ènìyàn Ọlọ́run líle, tó túmọ̀ sí wípé Ọlọ́run fẹ́ kí a má jẹ́ Ọlọ́run líle, tó túmọ̀ sí wípé kò sí èrè ń bẹ nígbà tí a bá jẹ́ Ọlọ́run líle. Ẹ jẹ́ á wá ṣàkíyèsí àwọn ìyọnu tí ó mú bá àwọn aládarí nígbà tí àwọn tí ń darí tí wọ́n bá jẹ́ Ọlọ́run líle. Ohun àkọ́kọ́, mo bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ ìkíní yẹn. Olúwa tún tọ̀ Mósè wá, ó ní, dìde kúrò níhìn, ìwọ àti àwọn ènìyàn tí o ti kó láti Íjíbítì. Ẹ lọ sí ilẹ̀ tí mo ti búra fún Ábúráhámù àti fún Ísákì àti fún Jákọ́bù pé òun ni màá fi fún àwọn àrọ́mọdọ́mọ wọn. Now, ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ti sọ wípé àwọn èèyàn yẹn, ẹ rí i pé nígbà tí wọ́n wà ní ilẹ̀ Egypt, yóò máa sọ pé Fáráò ṣe lòdì sí àwọn ènìyàn òun. Ṣùgbọ́n ní ẹ ṣàkíyèsí, ó ní àwọn èèyàn yẹn ti di èèyàn Mósè nísìn. Ìṣirò wípé Mósè lè ru ẹrù tí Ọlọ́run rù kí ọrùn mọ́wọ́ kọ́ mọ́kù. Ẹ rí i pé wọ́n ti dá wàhálà lẹ̀ fún aládarí. Bíwọ náà bá jẹ́ ẹni olùtẹ̀lé tí ó jẹ́ Ọlọ́run líle, ó dá ìyọnu sílẹ̀ fún aládarí. Ó jẹ́ kí aládarí kó gba ojú bí lọ́dọ̀ Ọlọ́run. Ó ṣeéṣe kó jẹ́ kí aládarí kọlu ẹlẹ́dàá rẹ̀ pẹ̀lú. Ọlọ́run ò pe àwọn ọmọ Ísírẹ́lì ní ènìyàn rẹ̀ mọ́, ó pè ní àwọn ènìyàn Mósè. Ohun àkọ́kọ́ nìyẹn, tó túmọ̀ sí wípé kí Mósè máa bìkítà fún wọn. Nígbà tí Ọlọ́run ò bá sì bìkítà mọ́, ẹ rí i pé ìyọnu ti dé. Mi ì mọ ibi tí Mósè ó ti rí agbára láti bìkítà fún àwọn èèyàn. Ọlọ́run fẹ́ ká ronúpìwàdà, ká má jẹ́ Ọlọ́run líle, ká má bàa kó bá àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó ti yàn sí aládarí fún wọn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní wọ́n sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ẹ̀ máa wò báwọn lọ. Ẹ wá wo ẹsẹ̀ ìkẹta. Ó ní, ẹ lọ sí ilẹ̀ ọlọ́ràá náà tí ó kún fún wàrà àti oyin, n kò sì ní sí láàrin yín nígbà tí ẹ bá ń lọ. Gbogbo nǹkan lèèyàn lè sọnù tí èèyàn lè mọ́kà sí, ṣùgbọ́n bí èèyàn bá ti sọ ìwà láàyè Ọlọ́run, ẹnìyẹn ti parí, ẹnìyẹn ti kú, ẹnìyẹn ti dòkú. So ọrùn líle nínú ayé èèyàn yóò mú kí ènìyàn sọ ìwà láàyè Ọlọ́run. Arákùnrin àti arábìnrin, bó o bá fẹ́ kí Ọlọ́run máa bá ọ gbé, bí o bá fẹ́ kí Ọlọ́run jẹ́ bàbá rẹ, bí o bá fẹ́ kí Ọlọ́run jẹ́ aládarí rẹ, bí o bá fẹ́ kí Ọlọ́run jẹ́ ẹni tó ń bìkítà fún ọ láti ìṣẹ́jú dé ìṣẹ́jú, láti wákàtí dé wákàtí, bí o bá fẹ́ kí Ọlọ́run máa pè ọ ní ọmọ rẹ̀, o gbọ́dọ̀ kọ̀ láti jẹ́ Ọlọ́run líle. Bó sì ni a sì lè sọ pé Ọlọ́run líle, àwọn ènìyàn tí a lè pè ní Ọlọ́run líle ni àwọn ènìyàn tó ń tọwọ́ bọ tí Ọlọ́run ni wọ́n má tọwọ́ bọ.
àwọn tí a lè pè ní ọlọ́run líle ni àwọn tó ń sátẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn. Àwọn tí a lè pè ní ọlọ́rọ̀ líle ni àwọn tí wọ́n pe ìwé àṣẹ ọlọ́run ní yẹpẹrẹ. Àwọn tí a lè pè ní ọlọ́run líle àwọn ni wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n ara wọn. Àwọn tí a lè pè ní ọlọ́run líle ni wọ́n lè sọ pé ọ̀rọ̀ ọlọ́run báwo, ìdarí ọlọ́run báwo, ìmísí ọlọ́run báwo, àṣẹ ọlọ́run báwo. Sí ọlọ́run líle ni wọ́n náà. Tí ó bá ti jẹ́ ọlọ́run líle, a jẹ́ wípé nítorí sọ ni pé kí ọlọ́run kó ìwà láàyè rẹ̀ kúrò nínú ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí ni àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí nígbà tí ìwà láàyè ọlọ́run ò bá ti bá yàn rìn mọ́. Ẹni yẹn a lè kọlù, a lè ṣe lọ́sẹ̀, a lè parun láìsí ní sí olùgbèjà kankan fún. Arákùnrin àti arábìnrin, kí ló dé tí ayé rẹ le? Kí ló dé tí wàhálà bú ọ mọ́lẹ̀? Kí ló dé tí ìṣòro kún ayé rẹ? Kí ló dé tí ò sí ọ̀nà àbáyọ? Kí ló dé tó o gbàdúrà tí ò sí ìdáhùn? Kí ló dé tí o gbà àwẹ̀ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ọlọ́run ò gbọ́? Bíbélì wípé etí ọlọ́run ò wúwo láti gbọ́, bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ ò sì kúrú láti gbani, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ènìyàn máa ń yá èèyàn nípa. Nítorí ìdí èyí ní àkókò yìí ọlọ́run fẹ́ ká sí àkíyèsí wípé bí a bá ti sọ wípé ajé ọlọ́run ni tá a sọ wípé kí ọlọ́run kó mọ́ sìn wá nínú ìrìn àjò wa mọ́. Ó túmọ̀ sí wípé a lè dá ìrìn àjò wa rìn. Ó túmọ̀ sí wípé a lè dá ohun gbogbo sí èyí tí kò sì ní mú àṣeyọrí tó dára wá. Nítòótọ́ ọlọ́run sọ wípé áńgẹ́lì òun ó sìn wọ́n lọ, ṣùgbọ́n ìwàláàyè ọlọ́run ò ní síbẹ̀. Ẹ jẹ́ kí n wá sọ eléyìí. Àwọn ọmọ Ísírẹ́lì ní kété tí wọ́n gbọ́, inú wọn bàjẹ́, inú wọn kó, wọ́n sì ṣèké, wọ́n sì gbìyànjú láti ronúpìwàdà. Ìwọ náà ronúpìwàdà lónìí kí o sì ṣe àtúnṣe. Ṣùgbọ́n wọ́n pè ọ́ níjà kan. Má ṣe tẹ̀lé ọlọ́run nìkan lẹ́yìn nítorí pé o fẹ́ àtìlẹ́yìn rẹ̀, ṣùgbọ́n tẹ̀lé ọlọ́run lẹ́yìn, gbọ́ràn sí ọlọ́run lẹ́nu kí o bá lè múnú rẹ̀ dùn, kí o bá lè fi ọwọ́ sọ̀yà pé ọmọ rẹ̀ nìkan ni ó sì. Kọ́mọ̀dé wípé ìgbàkúgbà tí o bá ti rí àtìlẹ́yìn ọlọ́run, tí o bá ní àtìlẹ́yìn ọlọ́run nìkan lọ́ọ́ padà sọ́dọ̀ ọlọ́run. Jẹ́ ẹni tó ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ní gbogbo ìgbà. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́, orí ọ̀fẹ́ rẹ̀ yóò sì tó fún ayé rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Mo gbàdúrà gbogbo ẹ̀mí ọkàn líle nínú ayé wa, gbogbo ẹ̀mí tó ń ṣiṣẹ́ ilé ọ̀run nínú ayé wa, Olúwa kó kọlù wọn, Olúwa kó ṣe wọ́n mọ́ṣẹ́. Ọlọ́run tó ṣe Paul apostoli tó ṣèrọ̀ ní ọjọ́ sí kó ṣiṣẹ́ orí ọ̀fẹ́ nínú ayé wa, kó sì mú wa fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti fẹ́ wa, kí ó sì fún wa lórí ọ̀fẹ́ láti máa bá rìn. Olúwa ògo ni forúkọ rẹ̀, nítorí pé ó yọ̀ǹda orí ọ̀fẹ́ yìí fún wa. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù Olúwa wa. Àmín. Lẹ́yìn tí a ti gbọ́rọ̀ yìí, Ọlọ́run retí wa láti jẹ́ olóòtítọ́ sí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa títẹ bọ́tìnì pupa bí a ò bá tí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ká lè mọ ní àǹfààní sí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ orí ọ̀fẹ́ fún ọjọ́ dé ọjọ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún wa. Ẹ sì tí aago láti lè jẹ́ kí ó máa sọ àkókò tí àkọ́tún ọ̀rọ̀ orí ọ̀fẹ́ mìíràn bá ti wọ orí afẹ́fẹ́. Ẹ ṣé púpọ̀. Orí ọ̀fẹ́ Ọlọ́run kó bí sí fún yín. Àmín.